Orúkọ tèmi ni Mustapha Agboola. Kí ni title movie yín tí a ti ń sọ pa ẹ̀ gan? Ọ̀rẹ́ mẹ́rin. Ọ̀rẹ́ mẹ́rin ni kí ni? Ọ̀rẹ́ mẹ́rin ni mi title ẹ̀. Okay, so role gangan pàtó lẹ́yìn gan fún yín play inú ọ̀rẹ́ mẹ́rin yìí. Role tí mo play inú ọ̀rẹ́ mẹ́rin. Role ọmọ líle ni o. Mo jẹ́ èèyàn tó stubborn bí ọmọ ọ̀tá bí nǹkan kan nínú ẹ̀. Ṣẹ̀wọ̀nsán. Irú role tí mo play inú ẹ̀ nìyẹn. But tẹ́ bá débẹ̀ ẹ máa rí nǹkan tí mò ń sọ náà. Ó ń ṣe pé ọ̀rọ̀ sísọ lẹ́nu lásán. Tẹ́ bá wò ẹ máa mọ nǹkan tí mò ń sọ. Pé role tí mo play. Ẹ má yẹn kí n fẹnu sọ, ẹ lọ wò. Okay, àwọn wá ní etí ìsọfá tó kópa nínú eré yìí àti pé báwo gan ni eré yìí báwo gan lè lọ. Eré yìí tá à ń sọ ọ̀rẹ́ mẹ́rin yìí. Ó jẹ́ fíìmù tó jẹ́ pé èèyàn lọ school, wọ́n ya ìpátá school, wọ́n pa teacher. But ẹ̀rù ń bá àwọn àsọmọdé gbàdọ́ délé láwọn lọ school mọ̀. But ẹ wò ẹ má yẹn kí n sọ púpọ̀ nù àwọn tó kópa nínú ẹ̀. Ọ̀gá mi number 1 Araba Yomi Fabiyi wọ́n wà nínú ẹ̀. Madam Lọ́ládìjẹ́ wọ́n wà nínú ẹ̀. Mustapha Aṣọlágbadé wọ́n wà nínú ẹ̀. Lẹ́gẹ́ èrò pọ̀ tó wà nínú ẹ̀. Tẹ́ bá wò ẹ máa mọ nǹkan tí mò ń sọ. Ibo wa gan láti lè rí movie gan tẹ́wọ̀n táwọn sọ pa yìí. Ibi tó ti lè rí ojú YouTube lọ. Tó bá dé YouTube wọ́n á bá ń bẹ̀. So tó bá dé YouTube kó lọ wo ọ̀rẹ́ mẹ́rin. Kó lọ wo tó bá yà ti dé YouTube kó lọ search fún ọ̀rẹ́ mẹ́rin. Ọ̀rẹ́ mẹ́rin good movie ni o. Ṣé ó ní Yoruba Plus ló gbé. Yoruba Plus. Bẹ́ẹ̀ni. So kọ́lẹ́sì máa ń dé báyìí pé lórí Yoruba Plus láti máa rí ọ̀rẹ́ mẹ́rin wò. Bẹ́ẹ̀ni lórí Yoruba Plus lẹ ti máa rí ọ̀rẹ́ mẹ́rin wò. Fíìmù tá a dẹ̀ ń sọ yìí ò ń ṣe fíìmù kékeré o. Ẹ̀ṣẹ́ ti rí ibi tí Yomi Fabiyi tó ti gbé bọ̀n dárí. Tẹ́ bá débẹ̀ máa rí. Àbẹ́ ti rí late Dejo Ọlọ́run á foríjì wọ́n níbi tó wà. Ẹ lọ wo nǹkan tó play ń bẹ̀ ẹ lọ wo ró wọn. Ẹ máa rí nǹkan tí mò ń sọ. Kò ń ṣe múvì kékeré rárá. Àmọ́ mi ẹ káàbọ̀. Ẹ ṣáà ni mo ti dé láti ọgbà ẹ̀wọ̀n báyìí o. Mo dẹ̀ ti mọ̀ ń pa human rights báyìí. 2 years náà ni ẹ ṣáà mọ̀ 2 years ni màámi. Mo dẹ̀ ti dé bàbá ọlá pé mo dẹ̀ láìkì yín, mo láì mo yẹn máa ń ṣe, mo láì bẹ̀rẹ̀ máa ń mo láì ẹjẹ́ yẹn tí mo láìkì ni o màámi. Ẹ ṣáà mọ̀. Nítorí wà ebi ń pa mí gan. Tẹ́ bá ẹ wò ẹ má yẹ kí n ṣe jù. Tẹ́ bá ti dé bẹ́ẹ̀ lọ wò ọ̀rẹ́ mẹ́rin. Nǹkan tí mi ń sọ ń ṣe nǹkan yẹn kéré o. Tẹ́ bá ti dé bẹ́ẹ̀ máa rí nǹkan tí mò ń sọ. Ṣẹ́rí kí èèyàn máa fẹnu sọ̀rọ̀ fíìmù ó yàtọ̀. But tẹ́ bá wò tẹ́ bá fojú ara yín rí ẹ máa rí nǹkan tí mò ń sọ. But ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣáà ẹ jọ̀ọ́ ẹ bá mi wò dáadáa. Inú mi máa dùn. Ó ń ṣe pé kàn máa rà wò díẹ̀ ẹ wò tán ni. Ṣóyè yín ẹ dẹ̀ comment kẹ́ sọ̀rọ̀ sí bí ó dáa àbí kò dáa. Fíìmù tó wà okay ni àbí kò wà ẹ jọ̀ọ́. Mistake tó bá ẹ sọ fún wa kára náà ká lè adjust ara wa. Ẹ̀yin lovers mi nílé lóko lódò ẹ ṣé o mo dúpẹ́ o. Àtẹ̀yìn tẹ́ ń wò báyìí àtẹ̀yìn tẹ́ ṣẹ̀ fẹ́ wò Ọlọ́run á máa gbàdúrà yín o. Ẹ dẹ̀ bá mi kí ọ̀gá mi number 1 Yomi Fabiyi Araba 1 Ọlọ́run á dúró táwọn náà tó dúró tì mí nínú fíìmù tí mo yà yìí. Mo dúpẹ́ o. Ẹ dẹ̀ bá mi kí ọ̀gá mi number 1 Aṣíwájú. Ọ̀gá ni wọ́n o. Ẹ bá ń kí wọn o. Àtọ̀gá wa corporate picture Ọlọ́run á máa ṣọ́ àwọn náà lágbẹ̀rẹ̀ Ọlọ́run inshallah lágbẹ̀rẹ̀ Ọlọ́run ẹ ṣé gan ẹ̀yin lovers wa. Thank you. Orúkọ mi ni Ayọ̀délé Ọláyínká Ògúnnáìwò Aṣíwájú of Bariga 1. So ṣé ti wo fíìmù tá ń pè ní ọ̀rẹ́ mẹ́rin? Bẹ́ẹ̀ ni mo ti wo ó jẹ́ fíìmù tó dùn tó ní ẹ̀kọ́ tó pọ̀ tó dẹ̀ kọ́yàn lọ́gbọ́n fíìmù tó wà òkè ni. So kí wàá ní advice yín fún àwọn aráalé tó tẹ̀ sí wò rárá báyìí? Kọ́ lọ wo nítorí ó kọ́yàn lẹ́kọ̀ọ́ gan-an ó dẹ̀ kọ́ni lọ́gbọ́n ìmọ̀ àtòye fíìmù tó dáa ni. So kí wàá ní advice yín fún àwọn tó produce movie àti àwọn tó tẹ̀ kọ story? Iṣẹ́ ọlọ́pọlọ ni iṣẹ́ tó lọ́pọlọ ni ẹni tó kọ́ ọpọlọ ló fi kọ́ àti ẹni tó direct. So kí wàá ní advice yín fún wọn bí ọ̀rọ̀ yẹn ju tẹ́lẹ̀ fún wọn bí wọ́n kọ́ sí máa ṣe lọ àbí kọ́ tẹ̀ má ṣe mọ́? Kọ́ máa ṣe lọ nǹkan tó máa ń pè ní non-stop no stopping kọ́ máa ṣe lọ. Orúkọ mi ni Dámiláre Olúwafẹ́rànmi Lámídì Lexi. So kẹ́yìn náà ti wo ọ̀rẹ́ mẹ́rin tá a ti ń sọ nípa ẹ̀. Ọ̀rẹ́ mẹ́rin mo ẹ̀ṣẹ̀ wo láìpẹ́ gan sí ni. So kí wàá lè sọ fún kílódé tó fún nípa ọ̀rẹ́ mẹ́rin yẹn? Ọ̀rẹ́ mẹ́rin yẹn fíìmù tó kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni. Ó tẹ̀ ní bàbá kan tó ń pè ní Lẹ́gẹ́ mo láìrò tó take Mustapha àti Yomi Fabiyi àti bọ̀bọ̀ kí ló kọ̀ bọ́ yìí náà mi rántí ó kọ̀ bọ́ yìí náà but fíìmù yẹn wà okay. So kí wàá ní advice fún àwọn tó àti wò báyìí? Àdúrà bí wọ́n di pé kọ́ máa continue
because àwọn tó ti wò kọ́ lọ wo because tẹ́ bá wò ẹ miss a lot èyí ẹ̀kọ́ wà ń bẹ ẹ̀kọ́ gidi wà ní fíìmù yẹn ẹ lọ wò. ok so kí ni ẹ̀kọ́ tẹ bí ayọ̀ kan tẹ̀sẹ̀ lè kí n tiwa tó máa tún mú àwọn èèyàn láti lọ wò. ẹ̀kọ́ tí mo kọ́ bẹ́ẹ̀ ni pé kò dá kí ẹ máa ṣe jàgídíjàgan kò dáa because ẹ bá rí ẹ máa rí bọ̀bọ̀ tó lọ sẹ́wọ̀n yẹn gbà tó dé náà continue to gbogbo ẹ̀ náà so kò dáa.